ọlọ́ládé akékaka tún dé aráyé ẹ tún mọ̀ bọ̀ kẹ́ ẹ tún wá gbọ́. ẹ wá fetí gbọ́ tuntun mo dé wẹ́rẹ́ bí egi alẹ́ mo dé pàràpàrà bí egi òwúrọ̀ ni oníkálukú mọ̀ gbọ́ mi. ó yá ẹjẹ́ jọ ní ìsúnlẹ̀ ó tún yá ẹjẹ́ ká jọ ní ìsúnlẹ̀. ká dúpẹ́ lọ́wọ́ orí o tó dá wa ní ẹ̀yà Yorùbá. èmi fìgbà fẹ́lẹ́dùmarè tó dá wa sórí run. níbi ojúmọ́ ti ń mọ́ wá níbi ìṣẹ̀dálẹ̀ ti ṣẹ̀. ìtàn légúngún ọ̀rọ̀ agbọ́tànràn ìtàn kì í jẹ́ kí ìtàn ó tán. àìbátan nílẹ̀ ọmọdé dandan ni kó bá àrọ́bá àrọ́bá sì ni bàbá ìtàn gidi. ká dúpẹ́ lọ́wọ́ gbogbo blọ́gàsì náà. gbogbo ọmọ Yorùbá lápapọ̀ á kú oríire. gbogbo ọmọ Odùduwà á kú ayọ̀. ẹ ṣọ́ra yín o ẹ má dájà sílẹ̀ Yorùbá. ẹ ṣọ́ra yín ẹ má dájà sílẹ̀ láàrin àgbà méjì ló ń ké gidigidi. gbogbo àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ bá wa dá. ọ̀rọ̀ yìí ti kúrò lọ́wọ́ ẹ̀ ó ti ń láàró nínú ọmọ Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀. ẹ ṣọ́ra mo múnú sọgbẹ́ mo mú kù mi ṣe mọ̀ràn. mo bá rántí odùfẹ́ òtúrúpọ̀ ìrosùn. ó ní ìtàn àmọ̀jù ní mẹ́yọ kó ṣùgbẹ́ adé á fún àdàbà ṣùṣù tí ń lọ́ọ́ bu ará ìṣokùn lẹ́rú. ẹbọ ni wọ́n ní kó rú ẹbọ ni wọ́n ní kó ṣe. ẹyẹ àdàbà kọ tí ọ̀gbẹ́n iṣẹ́ bọ ó pe fálékè ó tún pèsè lólè. àtọ̀tún àtòsì ìṣòkùn ẹrú lé àdàbà ṣùṣù kúrò nílùú ló wá sọ pé ọ̀tún ìṣòkùn gbogbo wọn ló ń ṣe bí aládé òsì ìṣòkùn gbogbo wọn ló ń ṣe bí ọlọ́ba òwúyẹ aṣòro sọ bí ọ̀rọ̀. Al-Maruf lọ ṣọ́ra mò ń ké mò ń pariwo lọ ṣọ́ra ohun tó ṣe jẹ́ wípé ìwọ gangan lọ dálẹ̀ dálé lọ ṣọ́ra àní mọ́ gbọ́ mi gbọ́ làbárè. ẹ má ṣe gbé Aláàfin Ọ̀yọ́ kọlù Ọ̀nìrìnṣà. Al-Maruf ìwọ gan lọ dáadáa ìwọ gan làdàbà ṣùṣù tí bá ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́ ìwọ ló fẹ́ torí àgbò méjì bọ́kótó. ọ̀dálẹ̀ dalé alétílápọ̀ máa lè Ọ̀yọ́ nǹkan tí ò gbẹnu baba ńlá fún baba rẹ tó ń sọ ó jẹ́ ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́ kó sì mẹ̀dọ̀. bàbá ni bàbá ṣe bàbá ni lọ́jọ́kọ́jọ́ bàbá ni lọ́sàn-án bàbá ni láàárọ̀ bàbá ni lóru ọ̀gànjọ́ bàbá ni níbikíbi olórí aládé gbogbo ni Ọ̀nìrìnṣà. kẹ́ẹ̀pọ́n kò sí páńpẹ́ o bẹ́ẹ̀ bá mẹni tí wọ́n ń pè lọ́ọ̀ni ni ẹ ní pẹ̀lú ọ̀bọ wọn jáko ṣùgbọ́n ewúrẹ́ ilé ò mọ iye ọdẹ ìbá ṣàgbọ̀nrín láti sáré tètè dókè odò ni ọba lè pé 1 mílíọ̀nù lágbàáyé ọ̀kan ṣoṣo l'Ọ̀nìrìnṣà. bàbá nílé bàbá lókun òòṣà kan gbọ̀ngbọ̀n tí gbogbo ọmọ Yorùbá ń fòbì fún. kábíyèsí Ọ̀nìrìnṣà Ọọ̀ni Adéyẹyẹ ẹni ìtògùn sísàmọ́ wò wọ́n lóye ọ̀dúndún aṣọ dédẹ̀rọ̀. ó káre láyé ohun adé kí ló rójú awọ dẹ̀dẹ̀ kọ́ dẹ̀dẹ̀ ó tòrò. abẹ̀rín ṣẹ́gun èké ọlọ́fin àjàláyé sàmọ́ wò wọ́n lóye àràbà ńlá fún gbogbo ọmọ Oòduà. ìmọ̀ràn mi rèé o fọ́ba Aláàfin Ọ̀yọ́ ọba tuntun ọba Bímbọ́lá Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹtù kínní ọba Bímbọ́lá Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹtù kínní kábíyèsí o. bàbá mo kí yín gbà kú oríire bẹ́ẹ̀ ti ṣe gorí àpèrè bàbá ńlá yín a mọ̀ ju yín ṣe àsìkò yín á tù wá lára ìlú Ọ̀yọ́ á túbọ̀ máa dùn. bàbá Abímbọ́lá Aláàfin Ọ̀yọ́ ìmọ̀ràn kékeré kan ń bẹ tí mo fẹ́ gbà yín ẹ dẹ́kun ẹ ṣàmúlò rẹ̀ ní gidigidi ráńpẹ́ jẹ́jẹ́ tó o ní lọ́wọ́ ká ẹ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù gidi ẹ ò gbọ́dọ̀ gbà kẹ́nikẹ́ni ó tì yín lọ́pọ̀npọ̀n ẹ ṣe jẹ́jẹ́ lọ́lá Olúwa ìtẹ́ òní gbóná mọ́ yín káàpàtà. bẹ́ẹ̀ bá bá ọ̀tẹ̀ nílẹ̀ ẹ ò gbọ́dọ̀ sọ̀tẹ̀ bẹ́ẹ̀ bá bá èké nílẹ̀ ẹ ò gbọ́dọ̀ ṣèké. ìtẹ̀síwájú ọmọ Yorùbá ní ẹjọ́ jẹ́ yín lógún ìdàgbàsókè Ọ̀yọ́ ní kẹ́ ẹ fi ṣojúsùn gidi ni. ẹ jẹ́ kó n tó ṣẹlẹ̀ sáwọn baba wo mọ̀ bá wọn lọ ìrẹ́pọ̀ ní kó jọba láàrin gbogbo lọ́balọ́ba ìfọwọ́sowọ́pọ̀ là ń fẹ́ oníkẹ́ mú kù bí ẹṣin láti fi túnlẹ̀ Yorùbá tó. Ọlọ́ládé Akékaka mo dúró ná ní àyín mo sì tún padà bọ̀ bó bá dọ̀la agbése tó ń relé ìdárò àlùkò mi ṣe tó ń padà sílé ìkóṣù lèkélèké ṣe tán mo relé ìkẹfun ẹ lọ kìlọ̀ fún ààrẹ Al-Maruf kó lọ ṣe wí agbẹjẹmọ́wọ́ kó ń padà bọ̀.